ah ṣó bá tán bàbá ti jẹ́wọ́ bàbá padà jẹ́wọ́ ṣó bá tán bàbá Fálànà ti padà jẹ́wọ́ o bàbá ti padà jẹ́wọ́ ọ̀rọ̀ Bobrisky àti Very Dark Man pẹ̀lú bàbá Fálànà òun náà ni a tún fẹ́ sọ báyìí gẹ́gẹ́ bá a ṣe ń gbọ́ pé bàbá Fálànà ń dún mọ̀rùmọ̀rù mọ́ Very Dark Man pé àwọn máa sú Very Dark Man fún ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ pé because gbogbo ẹ̀sùn tó fi kan àwọn yẹn àwọn ò mọ nǹkan kan pa ẹ̀. Bàbá Fálànà ti gbẹnu sí spíkà o bàbá Fálànà wọ́n ti gbẹnu sí spíkà wọ́n ti jẹ́wọ́. Báwo ni bàbá Fálànà ṣe jẹ́wọ́ ẹ pé iṣẹ́ àwò. Bàbá Fálànà ní lóòótọ́ ni ọmọ àwọn FAS ló sọ fún àwọn wípé Bobrisky pé òun pé kóun yá òun ní owó. Ṣé à ń gbọ́ bẹ́ẹ̀ lórí ìfẹ́ mi pé lóòótọ́ ni FAS pé àwọn pé Bobrisky pé òun pé kí òun yá òun ní owó. Ok bàbá tó wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ wọn pé gbogbo ọmọ àwọn mẹ́tẹ̀ẹ̀ta tó bá ti rí nǹkan níta bẹ́ẹ̀ yẹn wọ́n máa wá sọ fún àwọn tó bá ti rí ẹni tó need help bí bàbá ṣe put ẹni pé tó bá ti rí ẹni tó need help wọ́n máa wá gbé wọn bá àwọn because wọ́n mọ iṣẹ́ táwọn ń ṣe pé àwọn làwọn lè help wọn. Number one ṣé ẹ ti kọ́kọ́ rí i pé bàbá gbọ́ sí ọ̀rọ̀ yìí tí bàbá dẹ̀ ń dínà yìí wípé àwọn ò gbọ́ nǹkan kan àwọn ò mọ Bobrisky rí torí nínú ọ̀rọ̀ wọn ó tún sì jáde tí bàbá sọ wípé àwọn ò mọ Bobrisky rí àwọn ò bá ṣe nǹkan kan pọ̀ rí àwọn ò jọ ní àjọṣepọ̀ kankan rí. Now àwọn náà tó wá fẹnu ara wọn confam pé ọmọ àwọn pe àwọn pé Bobby need assistance. Wọ́n wá ní ọmọ àwọn sọ fún wípé òun ò lè ṣerú assistance bẹ́ẹ̀ yẹn torí wípé ibi tó wà yẹn wọ́n ti dájọ́ fún ẹ o dẹ̀ ní láti sáàfù ẹ̀wọ̀n tó bá ní kó sáàfù pé òun ò lè ṣe ìrànlọ́wọ́ lórí irú nǹkan bẹ́ẹ̀ yẹn. Ẹ gbọ́ pé ọmọ yín sọ bẹ́ẹ̀ fún yín all well and good but nínú voice record Bobrisky ó dárúkọ yín náà ó ní ẹ béèrè fún 10M tóun dẹ̀ fún yín ó jọ gàté kò jọ gàté ó mà ti fẹsẹ̀ méjèèjì tí ó bá yìí ẹ kọ́kọ́ ní ẹ mọ Bobrisky rí kò bá yín sọ̀rọ̀ rí ẹ mọ̀ rí ẹ tí ẹ gbọ́n kankan pẹ̀ rí now ẹ tún jẹ́wọ́ ń sì rí pé ọmọ yín fàṣí pè yín lórí ọ̀rọ̀ Bobrisky fún ara ẹ̀ dẹ̀ fẹ́nu ara ẹ̀ sọ fún yín wípé ẹ ṣáàjì òun ní 10M tóun dẹ̀ fún yín pé òun ò fẹ́ sunú ọgbà ẹ̀wọ̀n ẹ dẹ̀ help ẹ̀ now ẹ tún deny wípé ẹ mọ Bobrisky rí èwo ni ká wá gbàgbọ́ nu gbogbo ẹ̀yin lólùfẹ́ mi jọ ẹ bá mi share fídíò yìí ṣé rí ojú àwọn èèyàn tá a rò pé àfẹ̀yìntì ní Naija ojú àṣírí wọn ti ń tú jáde Ọlọ́run ti ń fojú wọn hàn Ẹlẹ́dàá Mohbad gan ti ń tàṣírí wọn ṣé rí àwọn nǹkan kan máa ṣẹlẹ̀ tó sì máa tú àṣírí gan Ọlọ́run ẹ lólùfẹ́ mi ẹ sá máa bá mi ká lọ àwọn nǹkan kan sì máa ṣẹlẹ̀ tó máa tú àṣírí gan ṣé bí àṣà ọ̀gá mi á ní Ọlọ́run ló dá olówó ló dá tálíkà bẹ́ẹ̀ lọ̀rọ̀ Nàìjíríà yẹn ṣe rí Ọlọ́run ló dá àwọn olówó tó wà ní Naija àwọn olówó Naija yẹn àwọn náà wá dá tálíkà Naija ṣé dọ̀ mọ̀ pé nǹkan tó bá dá bó bá ṣe wù ẹ́ ló ṣe lè máa ṣe o lè máa ṣe rábàràbà bẹ́ẹ̀ ni àwọn olórí wa àwọn olówó wa Naija lọ́kàn tiẹ̀ ṣe manipulate wa. Ẹ jọ tá a bá wá sọ pé ká wá dálẹ̀ ká wá túnṣà bí gbogbo ọ̀rọ̀ yìí ṣe rí yìí sìn níbo lẹ ti gbọ́ tí Very Dark Man sọ wípé èmi ni mo challenge yín o bàbá nǹkan báyìí lẹ ṣe tí ò dá nǹkan báyìí lẹ ṣe tí ò dá. Very Dark Man ò sọ bẹ́ẹ̀ Very Dark Man ní òun gba mẹ́sẹ́ẹ̀jì kan mẹ́sẹ́ẹ̀jì yẹn dẹ̀ dárúkọ bàbá ń bẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá ṣe nǹkan yìí ó máa dùn òun gan kò sọ wípé bàbá ló ṣe o àbí bó lẹ ti gbọ́ tí Very Dark Man ti sọ pé bàbá ló ṣe
the next thing tí bàbá máa sọ ń sìn wọn náà máa sọ ẹ̀ sí kóòtù wọn náà máa fi jẹ́ òfin ṣé ẹni tó bá ń ṣe nǹkan gidi ló máa fi ń jófin àbẹ̀ni tó bá ṣe nǹkan burúkú ni wọ́n máa fi ń jófin bàbá ṣé mọ̀ pé mo ti sọ nínú fídíò tí mo ṣe kọjá pé a respect yín gan a pọ́n yín lé gan a rí gẹ́gẹ́ bí àgbàlagbà tó ń jà fún ẹ̀tọ́ ọmọ ènìyàn tó ń jà fún àwọn ọmọ ènìyàn tí wọn ò lágbára woman right lawyer but ibi tá a ti wá bá yín yìí bàbá ó kù díẹ̀ káàtó tẹ́ ẹ bá tiẹ̀ máa jáde ìṣòro yẹ kẹ́ ẹ wá defend ara yín kò ṣe pé kẹ́ ẹ tún sọ pé ẹ fẹ́ sue Very Dark Man sí court. nígbà tó invite Bobrisky Very Dark Man lọ́yẹ̀ kínní DSS EFCC àtàwọn ọ̀gá correctional service gbogbo wọn ò máa yọjú Very Dark Man nìkan ló yọjú tó bá yẹ pé Very Dark Man ní ò yọjú ni ẹ máa ti ní kàn lọ fọlọ́pàá gbé ẹdùnà kí ni ìwúlò Bobrisky ní àwùjọ wa tí ẹ̀yin kan tírú ẹ̀ tó fi ní bàbá àṣàlẹ̀ tírú ẹ̀ fi lè ní god adẹ̀gbọ́ wípé kò ń ṣe kò náà ti ṣẹjọ́ ẹ̀ Àbújá náà ti ṣẹjọ́ ẹ̀ wọ́n dẹ̀ rò ìpíngbà tó lóun lọ sínú sẹ́ẹ̀lì wọ́n ní báàgì ńláńlá méjì ló gbé dání ṣé wọ́n ti mọ̀ pé ó ń lọ sínú sẹ́ẹ̀lì ni wọ́n ṣe ti gbé báàgì dání fún ni àbí àwọn wo ló arrange báàgì fún kẹ́ bá mọ̀ wípé corruption ó ti gbilẹ̀ nílẹ̀ ní ìlú Nàìjíríà gan-an corruption ti gbilẹ̀ gan-an so rí gbogbo àwọn yẹn dákùn ẹni tó dájọ́ ẹ̀wọ̀n fún tó lọ sínú apartment níta gbogbo àwọn yẹn dájọ́ fún ẹni tó wá tó àṣírí mọ̀ pé oore gan ni Very Dark Man gan ṣe fún yín láti release secret yẹ pé káwọn ekẹ́ ẹ lè mọ̀ wípé àwọn tẹ́ ẹ fẹ̀yìntì wọ́n ti ń jẹ yín lẹ́sẹ̀ o Very Dark Man yẹn lè wá sọ pé ẹ tó fẹ́ rán lẹ́wọ̀n ẹ máa ṣáàjì ẹ̀ Bobrisky fò jáde ẹni tó sọ páre òyà tí ó lè wá sí House of Assembly níbi tó ń invite ẹ̀sìn kò ju bí ìjọ́ kejì ẹ̀ lọ ó ti fò sórí TikTok ó ti ṣe parapara the next thing ó lóun ṣáàjì Very Dark Man 1 billion Very Dark Man náà sọ pé kò sí wàhálà òun náà wàá ṣáàjì ẹ̀ padà ní 1 billion 20 naira ṣe é pé Very Dark Man ò tiẹ̀ burú rárá ó kàn fi 20 naira lé lórí péré 20 naira ló kàn fi lé lórí pé ìwọ ṣáàjì mi ní 1 billion èmi àwa ṣáàjì ẹ ní 1 billion 20 naira. bàbá ẹ̀yin ọgọ́ lèmi bá lọ́rọ̀ mi bá yẹjọ́ ṣé rí ọ̀rọ̀ tèmi ṣókí ni kò kí ń pọ̀ jù ẹ̀yin olùfẹ́ mi ẹ ti mọ̀ mi ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube ẹ subscribe bẹ́ẹ̀ ṣe ń wò mí yẹn ẹ kàn tẹ subscribe yà ẹ subscribe kò jáyín lówó ẹ subscribe yà bàbá ẹ̀yin ni mo lọ́rọ̀ bá sọ ṣókí dẹ̀ lọ́rọ̀ ti tèmi bàbá ṣẹ́rí ìwọ̀nba reputation tó kù tẹ̀ ní ẹ jọ̀ọ́ ẹ tọ́jú ẹ̀ wọ́n lórí tá a bá fi lu gítà bá fi lọ̀pẹ̀ láti kékeré torí yẹn ò fọ́ téèyàn fi dàgbà èèyàn máa ń tọ́jú orí yẹn ni níbi tọ́jú orí yẹn gbédè bàbá ẹ tọ́jú orí yẹn ẹ tọ́jú ẹ̀ àwọn ọmọ Nàìjíríà nífẹ̀ẹ́ yín àwọn ọmọ Nàìjíríà wọ́n fọ́lọ̀ yín bọ̀ ṣe rí ibi tẹ́ lọ tẹ́sẹ̀ bọ̀ yìí dádì ẹ má lè rò pé bóyá tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ bá rán Very Dark Man lẹ́wọ̀n àwọn ọmọ Nàìjíríà fọwọ́ lẹ́rán báyìí wọ́n á máa wò yín bàbá irọ́ lẹ pa o ṣé rí gbogbo agbára tí gbogbo ẹ̀yin ọ̀bàyéjẹ́ Nàìjíríà tẹ́ ẹ ní òun náà ni pé màá pa ẹ́ màá tiẹ̀ mọ́lé but ẹ rántí pé ńjọ́kan náà ẹ̀yin náà máa kú ẹ má máa fi kú dẹ́rù bá àwọn èèyàn mọ́ ńjọ́kan ẹ̀yin náà máa fàyè lẹ̀ Ọlọ́run ò tí ì dẹni tí ò ní kú bẹ́ẹ̀ bá tìyàn mọ́ ẹ̀wọ̀n ẹ̀rọ tí ń jọkan náà Ọlọ́run náà máa tì í mọ́ ẹ̀wọ̀n títí ẹ̀ náà ẹ̀wọ̀n tọ́lọ́run ló dẹ̀ máa le jù ẹ má torí pé ẹ lágbára ẹ lówó ẹ nípò kẹ́ẹ̀dẹ̀ máa fi rẹ́ àwọn èèyàn jẹ kẹ́ẹ̀dẹ̀ máa fi ba ìlú jẹ́ ṣé bẹ́ẹ̀ ní yùtù ló ní ọ̀la ni ṣé bẹ́ẹ̀ ní yùtù òun ló ní ọjọ́ ọ̀la Nàìjíríà ni ṣé bẹ́ẹ̀ àwọn yùtù náà lẹ̀ ń ṣe báyìí náà àwọn lè ń dá ribo bàbá ẹjọ ọ̀rọ̀ tèmi ò pọ̀ ẹ jáwọ́ kó lọ́rọ̀ ọ̀rọ̀ Very Dark Man ẹ jáwọ́ kó lọ́rọ̀ ẹ yọ okùn kó lọ́rùn ẹ̀ bọ̀ tẹ́ ẹ bá sọ pé dandan ẹ fẹ́ ràn lọ sẹ́wọ̀n ẹ̀yin náà máa expect nǹkan tó máa ibẹ̀ ẹ bímọ náà ìdájọ́ Ọlọ́run rẹ̀ kí ń pẹ́ ẹ̀yin olùfẹ́ mi èmi ò ní sọ̀rọ̀ jù báyìí lọ ẹ bá mi share fídíò yìí kẹ́ni bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV lórí YouTube bákan náà lórí Facebook ẹ follow mi Ẹlẹ́yẹlé Global TV ire o.